gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Má Sọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti wà ní orí ètò yìí ẹ ní àǹfààní láti sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Lónìí a ní àlejò pàtàkì láti wá bá wa ta ní orí ètò Má Sọ̀yìnbó. Nǹkan tẹ́ máa ṣe ni wípé ẹ máa dáhùn ìbéèrè 10. Tẹ́ bá ti gba ìbéèrè 10, tẹ́ẹ̀dẹ̀ fi èdè míì sí èdè Yorùbá tẹ́ ń sọ, ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ti jẹ́ tiyín. Kò dùn mọ́ yín nù ni? Ẹ ó dùn mọ́ mi gidi gan. Kí lórúkọ yín? Níbo lẹ ti wá? Akẹ́mi Amúṣan lórúkọ mi. Mo wá láti Ìpẹ̀tùmọdù. Ìpẹ̀tùmọdù? Bẹ́ẹ̀ni. Ẹ kíra yín sí Ìpẹ̀tùmọdù ká gbọ́. Oríkìlẹ̀ bàbá tèmi ni mo sì lè rántí díẹ̀. Wọ́n ní ọmọ baálẹ̀ tó kángun òpópó tó sùn tápó tọrún tọkọ ti dà tí ó bẹ̀rù ìjà. Ọmọ ajẹ́ baálẹ̀ wọn tàdíjowó ọmọ tí gbélé àwọn kan. Wọ́n káṣọ lédè wọn lọ síngúnjà mímọ̀ síngúnjà mẹ́bàá kú. Ọmọ gbìngùn bí lọ. Kò yẹ kẹ́ pàtẹ́wọ́ ni. Ibo lẹ ń gbé? Toronto ni mo ń gbé ní Canada. Toronto nílùú Canada o. Ó tó ọdún mélòó tẹ́ ti wà ní ìlú Toronto? 20 ọdún. 20 ọdún? Bẹ́ẹ̀ni. Kì í ṣe díẹ̀ o. Ọmọ 20 ọdún báyìí tí ó ti ń lọlé ọkọ. Bẹ́ẹ̀ni. Àbí? Bẹ́ẹ̀ni. Ó dáa. Ẹ̀yin kì í ṣe pé ẹ jápa. Rárá, àwa ò jápa. Ẹ kọ̀ mọ́mọ́ ẹ lọ, kì í ṣe báyìí. Ń ṣe mọ̀ pé àsìkò tiwa ó yàtọ̀ sí bí nǹkan ṣe rí nísìn. Ìsìn wọ́n ní ìlú ti yàtọ̀. Gbogbo àwọn ọ̀dọ́ wọn ò ríṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà òun ló ń bá àwọn ọ̀dọ́ jà. Ìdí ẹ̀ ni wọ́n fi ń jápa. Gẹ́gẹ́ bí bá ṣe gbọ́. Ó dáa, ká má bòpò lọlé olóró. Ẹ ní ìbéèrè 10 láti dáhùn. Ẹ ṣé. Tẹ́ẹ̀dẹ̀ ẹ̀rí wọ́n ti ń gbìyànjú látàárọ̀ báyìí, àyà mi ti ń já káwọ́ bá ṣe máa ṣẹ́ owó lókù báyìí. Àbí kí n má jẹ gbèsè jù ní gbogbo ni mo ń rò. Gbogbo ibà ṣe kíra yí láti ilẹ̀ yẹn gan-an. Ó yá, ìbéèrè 10 ni lẹ máa dáhùn. Ó yá. Ọba yín mú, ẹ jẹ́ kí wò. 360. Kí ni 360 ní Yorùbá? Ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún. Ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin lẹ ní ká lọ máa wò ó ká tó wá. Ibi tẹ́ ẹ pè ká lọ wo orí ayélujára yín ni mo ti wò láàárọ̀ yìí. Ṣé àní gbé kúrò ń bẹ báyìí? Ìwọ̀nba tí mo lọ sílẹ̀ lẹ́yìn o. Ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún 360. Kí ló sọ? Parí òwe yìí. Àti ra ìbọn kò tó àti ra ẹ̀tù. Àmì ò mọ̀. Ẹ mọ̀? Máa ń parẹ́. Àti ra ìbọn kò tó àti ra ẹ̀tù. Mi gbọ́ rí. Ẹ gbọ́ rí? Ẹ mọ ìbọn. Mo mọ ìbọn. Ẹ mọ ẹ̀tù. Mo mọ ẹ̀tù tó ń fi sínú ẹ̀ tó ń fi ń yìn. Tó ń fi ń yìn. Wọ́n wá sọ pé àti ra ìbọn kò tó àti ra ẹ̀tù. Nítorí ọjọ́ kan là á rà bọ́n. Ojoojúmọ́ là ń rẹ̀tù.
àbí ìgbàkúgbà tí èèyàn bá fẹ́ lọ sóko ọdẹ àbí tó bá fẹ́ lo ìbọn ó máa nílò láti ra ẹ̀tù. Ó yé mi. Ó yé yín, òwe yẹn yé yín délẹ̀, ẹ ṣàlàyé bó ṣe yé yín sí. Ẹ fẹ́ kí n máa rojọ́ jù kẹfì lè yọ owó mi púpọ̀ sí. Kí la ṣe yọ? Owó sì kì í sí rẹ̀. Ó ti pa yẹn rẹ̀. Ó yá. Ìbéèrè mìíràn mò ń dúró dè. Mi ṣetán àti rojọ́ rẹpẹtẹ. Àti ra ẹbọ òtú àti ra ẹ̀tù. Ọjọ́ kan là ń rà bọ̀n. Gbogbo ọgbà àbí ojoojúmọ́ là ń ra ẹ̀tù. Báwo ló ṣe yé yín sí? Ó dàbí wọ́n ní ẹni tó fẹ́ gbéyàwó náà ni. Àti gbéyàwó kọ́ ló le. Àti fowó ọbẹ̀ sílẹ̀ níṣòro. Níṣòro. Ó dá yín lójú pé ẹ ti lo ogún ọdún ní Canada báyìí. Ó dùn wá mọ́ ẹgbà mi. Ó yá, ẹ jẹ́ kí wo. Mi ò rí o. Èmi náà ò rí o. Ẹ rí. Báwo la ṣe fẹ́ ṣe báyìí? Níbo la fẹ́ gbé gbà? Dárúkọ. Ẹ sọ òǹkà yẹn ṣùgbọ́n mo máa fi yẹn yá yín. Ẹ ṣe torí lè le díẹ̀. Ó yá, kí ló sọ? Dárúkọ iṣẹ́ àbáláyé tàbí iṣẹ́ ìṣẹ̀ǹbáyé méje. Méje. Iṣẹ́ ìlù lílù. Iṣẹ́ àbáláyé ni wọ́n ń lùlù. Kí ni àwọn tó ń lùlù? Àwọn tó ń lùlù. Kí lorúkọ tí wọ́n ń pè wọ́n? Má padà sórí ẹ̀. Ẹ má padà, ẹ sọ báyìí. Ẹ ṣe bí méje ni. Kí n ṣe máa kà lọ ńkọ̀ọ̀kan. Ó yẹ máa kà lọ mò ń gbọ́. Iṣẹ́ apọ́nmẹ́ta. Ebi iṣẹ́ ni. Èwo ni iṣẹ́ ìṣẹ̀ǹbáyé à ń pọnmi, báwo náà ṣe ń pọnmi tà nígbà yẹn? Gbogbo èèyàn ló ń gbẹ́ kànga. Wọ́n dẹ̀ lọ sódò. Iṣẹ́. Jẹ́ kí n fún yín lẹ́yọ̀ kan. Ẹ fún mi. Agbẹ́gilére. Okay. Bá mi yọ òkè yẹn. Ló bá tán. Ó bá tán. Ẹ fẹ́ ra. Ó yá. Èmi ò rántí àwọn iṣẹ́ wọn. Ẹ fi yẹn lé. Ṣé eégún iṣẹ́ ni? Ẹ má fẹ́ ra, ó ti dáa. Ẹ má fẹ́ ra. Ayọ̀ pọ̀ tó bẹ́ẹ̀ yẹn di. Àrùn mú mi. Aṣọ yíhun. Kí ni ẹ? Ìbéèrè yẹn wọn ò gbà bẹ́ẹ̀ ni. Aṣọ yíhun. Wọ́n máa ń hun aṣọ. Bẹ́ẹ̀ ni. Igbá fífín. A máa ń fi gbá. Iṣẹ́ aṣọ pípa láró. Ẹ lè paṣọ láró. Àgbẹ̀, ẹ dárúkọ àgbẹ̀. À ń pẹja. Ẹja pípa. Iṣẹ́ ọnà. Ó dùn mí ṣá. Ẹ má jọ dùn mí. Ẹ pẹ̀lẹ́. O ṣáà ti ní kí n má jẹ gbèsè tó pọ̀ ni. Ẹ dúró ná. Fún. Ó ní nǹkan kan tí ẹ ń ṣe ní ìlú Canada báyìí nítorí a sọ̀rọ̀ nípa ẹ̀ kí ká tó gorí ètò yìí. Bẹ́ẹ̀ni. Kí ni nǹkan tẹ́ ń ṣe? À ń ṣe ìpolongo kan láti sọ fún àwọn èèyàn wa tí wọ́n bá fẹ́ jápa pé kí wọ́n jápa pẹ̀lú ọpọlọ. Ẹ má dédé fò dìde pé à ń jápa à ń lọ sílùú òyìnbó. Kí ni orúkọ tẹ́ ń pè? Ẹ jápa pẹ̀lú ọpọlọ yín. Ẹ jápa ní ọ̀nà tí ó tọ́. Tó tọ́. Bẹ́ẹ̀ ni. Mo ti sọ òyìnbó ẹ̀ fún yín, ẹ̀yin lè sọ òyìnbó ẹ̀ tí ní kémi má sọ òyìnbó. Ẹ wá lè sọ. Ẹ̀yin lẹni má sọ o. Ẹ sọ.
tí n bá ti sọ yóò tún pàmì rẹ̀ ó ẹ̀rí ó ti mú dání. Japa right. Bẹ́ẹ̀ ṣe wí yẹn náà ni. kí ni japa right yẹn dá lé lórí? Kí lẹ̀ ń ṣe ń bẹ̀? Ohun tá à ń ṣe ni láti jẹ́ káwọn èèyàn kí wọ́n mọ̀ wípé ìlú òyìnbó dáa lóòótọ́. Pé a fẹ́ jápa a fẹ́ lọ sílùú òyìnbó láti lọ ṣoríire. Ẹ gbọ́dọ̀ rò dáadáa, ẹ gbọ́dọ̀ fi ètò sí. Irú wa báyìí ń sìn àwa à ń ṣàlàyé pé ẹ má dédé sọ pé ẹ ń jápa o. Tẹ́ bá fẹ́ jápa a ní àwọn agbẹjọ́rò tó máa ń ràn yàn lọ́wọ́ láti jápa. A ní wọn tẹ́ lè bá sọ̀rọ̀. A ní àwọn ọ̀nà tẹ́ lè gbà láti jẹ́ ọmọ iléèwé. Ìyẹn gan-an ló ti ẹ̀ dáa jù. A ní gbogbo yẹn lọ́wọ́. Tẹ́ bá fẹ́ wá. Èèyàn tó ti dàgbà tó ti máa sọ pé òun fẹ́ lọ sí ilé ẹ̀kọ́ ni. Ẹni tó bá ti dàgbà tó lówó lọ́wọ́ ó tún ní ọ̀nà kan tí wọ́n ń gbà ọ̀nà ìṣòwò. Ìyẹn á lè wà pẹ̀lú ìyàwó pẹ̀lú àwọn ọmọ onáàdó oníṣòwò lọ́hùn. Oríṣiríṣi ọ̀nà ló wà ṣùgbọ́n pé a fẹ́ jápa o ẹ fi ọpọlọ sí, ẹ má dédé gbéra. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n pọ̀ tí wọ́n jápa wá sí ọ̀dọ̀ wa ní Toronto, 3 nínú wọn gan ló kú sẹ́gbẹ̀ẹ́ títì níbi tó ń gbé tán torí ilẹ̀ ni wọ́n ń sùn tí wọ́n ń gbé. Kò sówó tán fẹ́ fi gbalé, owó ilé wọn lọ́hùn kì í ṣe bí a ṣe ń sanwó ń bí lọ́dún kan, oṣooṣù ni. Owó tán kó dání kò tó nǹkan kan, iṣẹ́ kò síṣẹ́ bíi ti tẹ́lẹ̀. So ṣùgbọ́n. Bá mi yọ sóò yẹn. Mi ò ní sóò. Bá tu yọ sóò kejì. Mi ì sọ bẹ́ẹ̀. Rárá kò burú. Ṣùgbọ́n mò ń gbádùn yín o. Èmi náà ń gbádùn ara mi. Kì í ṣáà máa jẹ gbèsè jù ní mo kàn wá fún. Ó dà. Ìdí nìyẹn ó ta bá wá nìyẹn. Ó dùn mọ́ mi gidi káwọn èèyàn lè jápa lọ́nà tó tọ́. Lọ́nà tó tọ́ pẹ̀lú ọpọlọ. Pẹ̀lú ọpọlọ pé. Ẹ má dédé ṣe é. Kéèyàn nǹkan fẹ́ lọ kó nǹkan lọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Àwa débẹ̀ àwa tàn síbẹ̀. Àwa rí i pé ó yàtọ̀. Ṣùgbọ́n tẹ́ bá fi ara balẹ̀ tí ẹ rí àwọn tó tọ́ yín sọ́nà kẹ́ tó lọ, mùdùnmúdùn ibẹ̀ ó pọ̀ ju ìyà ibẹ̀ lọ. Mo mọ̀ pé àwọn èèyàn fẹ́ kàn sí yín lẹ́yìn tá a bá ti gbé fọ́nrán yìí síta láti lè mọ bí wọ́n ṣe lè jápa lọ́nà tó tọ́, ìyẹn tó bá ṣe pé wọ́n nílò láti jápa. Kì í ṣe dandan. Kì í ṣe dandan láti jápa. Oríṣiríṣi ohun tẹ́ lè ṣe nílùú yìí náà wà. Lórílẹ̀‐èdè yìí ó wà láti ṣoríire. A tún níyẹn lọ́wọ́ láti ṣàlàyé fáwọn èèyàn. Ó dáa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. A tún máa sọ̀rọ̀ sí. Ó yá. Gbogbo tẹ́ ń ṣe yìí kò bá mi o. Ẹ fẹ́ kí n sọ̀rọ̀? Ọ̀rọ̀ kọ́ la wá sọ ni. Mo ti gbọ́. Ó yá. Kí ni 408 ní Yorùbá? Ó yẹ kẹ́ ẹ mọ̀ yẹn o. 408. 408. Ó lé mẹ́jọ. Ó yá, kí ni? Kí ni orúkọ Yorùbá fún túùkù ẹ̀gàn? Bẹ́ẹ̀ ni túùkù. Túùkù ẹ̀gàn àbí? Red River Road. Túùkù. Owó sì kì í síbẹ̀. Bàbá àti bá gbogbo owó rẹ̀ ṣòwò ilé ṣòro epo sọ́kọ̀ ni. Ìbéèrè kèlò, ẹ jẹ́ kí wò. Kí ni? 321. Ọ̀ọ́dúnrún 300. Ogún àtẹyọkan. Ogún àtẹyọkan. Báwo lẹ ṣe máa sọ 320? Okòólélọ́ọ̀ọ́dúnrún. Okòólélọ́ọ̀ọ́dúnrún. Ẹ forúkọ mi sí. Okòólélọ́ọ̀ọ́dúnrún àtẹyọkan. Kí lorúkọ mi?
lékan. Okòólélọ́ọ̀ọ́dúnrún-lé-kan. Ẹ ṣé. Ẹ pé mo ràn yín lọ́wọ́ gidi. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ ṣé púpọ̀. Ló yá. Kí ni Yorùbá ń pè ní? Ẹ sọ. Mo ń bọ̀ o. Personification. Kéèyàn máa kó máa ẹni tí ò kí n kó máa parọ́ ìwà, kó máa parọ́ to lie. Pààrọ̀ change. Èwo lẹ fẹ́ sọ nínú méjèèjì? Parọ́ àbí pààrọ̀? Kéèyàn máa parọ́ ni. Pààrọ̀ ní kí ni? Rárá o. Téèyàn bá ń. Ó fẹ́ jáde ẹ fẹ́ sọ. Ó wá lórí mi ò fẹ́ tẹ ọ. Bá mi yọ bet yẹn. Ló bá tán. Lábá gbogbo owó bá tán. Owó sì kí síbẹ̀. Ẹni tí mo gbé wá náà ní kẹ́ ṣáà mú sílẹ̀. Ẹ gbọ́ bàbá. Ó yá. Ó yá. Kí ni Yorùbá o? Yorùbá kí ni? Ohun tẹ́ kọ síbí náà ni. Kí ni? Ẹ̀yin lẹ lè ká lédè ìbò. Personification. Ohun tí ẹ̀wọ̀n máa fi ara rẹ̀ dí wọn tó kì í jẹun. Ìfún. Ìfúnpènìyàn. Ẹ pẹ̀lẹ́. Èmi ni. Owó sì wà ń bẹ̀. Ẹ jẹ́ kí n wò. Nítorí owó yín ti ń lọ, ẹ má pe òǹkà yẹn, mo ti rí. Nítorí mo nífẹ̀ẹ́ yín gan. Ẹ ṣé. Kí ni Yorùbá ń pè ní akèrègbè? Akèrègbè. Igbá. Kí ló tún wá kù? Ṣé mọ̀, ìkan wà báyìí. Ṣé rí gọ́ọ̀dì ó kéré báyìí? Kò í ṣe ya akèrègbè tóbi. Ó kéré, wọ́n máa ń fi nǹkan sí. Tẹ bá ti wo kí lorúkọ sinimá yẹn? Mo ti gbàgbé. Aníkúlápó. Tẹ bá ti wo Aníkúlápó, wọ́n lò ó níyẹn kékeré báyìí. Kò ń ṣàkèrègbè, kò ń ṣe kí wọ́n lórúkọ àwọn. Fún ọ lásìkò. Àdó. Ó dùn wọ́n. Ó dùn. Ó yẹ kẹ́ lè mọ̀ yẹn o. Èwo ni? Dárúkọ ogun mẹ́ta tí ó ti jà nílẹ̀ Yorùbá rí. Kì í ṣe tí ó ti jà àbí tán ti jà nílẹ̀ Yorùbá. Ogun Ìjàyè, ogun Kírìjí, ogun Kúrúnmí. Àbí? Bẹ́ẹ̀ni. Bá mi yọ òkè yẹn. Ló bá tán. Kí ni Yorùbá ń pè ní òyìnbó lẹ fi kọ́? Animal shell. Ìkarahun. Ìkarahun ni. Sọ òǹkà ẹ fún mi.
mi ò mọ̀ di títún bóyá torí pé mo ń wò yín pé ẹ wá láti Toronto mo wá rò pé ọ̀nà jìn kẹ́ tó ní mi ò ṣe. Mélòó ló kù? Kò tán náà ni. Ó kù 2. Kí leléyìí? Kí ni? Kúrú náà. Rárá. Neturash. Rárá o, ṣọ̀pọ̀nà kọ́, ṣọ̀pọ̀nà bíi ti báwo. Neturash. Ifọ̀n. Kì í ṣe wo, kì í ṣe ifọ̀n, kì í ṣe. Ẹ tí gbọ́ rí, ẹ mọ̀, lámì yọ. Ẹ mọ̀ iná ọ̀run. Látọdún wo? Natural iná ọ̀run ẹ mọ̀. Nígbà wo wọn kékeré? Òun náà la ní ká ru yín sókè kẹ́ lè rántí báyìí. Ṣé ìbéèrè tó gbẹ̀yìn nìyẹn? Ó kẹyọ kan. Bẹ́ẹ̀ ni. Nínú ayò ọpọ́n. Ẹ mọ̀ ayò ọpọ́n. Ìbéèrè kelòó náà? Kí ni 400? Irinwó. Irinwó. Kí ni 420? Okòólénírínwó. Okòólénírínwó àti márùn. Lé márùn. Lé márùn. Okòólénírínwó lé márùn. Okòólénírínwó lé márùn. 425 nìyẹn. Ó yá. Nínú ayò ọpọ́n. Ihò mélòó ni ó wà nínú àpótí ayò ọpọ́n? Ihò 2. Ihò 2. Ó ti tán. Ó kẹyọ kan. Ó yẹ kó tán. Ó yá. Ẹ mọ̀ yẹn. Ìbéèrè kelòó? Kí ni 260? Ọ̀tàlérúgba. Ọ̀tàlénígba. 260. Ẹ wá sọ pé 266. Ọ̀tàlénígba àti mẹ́fà. Ọ̀tàlénígba lé mẹ́fà. Ọ̀tàlénígba lé mẹ́fà. Ó yá, kí ni lightning ní Yorùbá? Mọ̀nàmọ́ná. Ó kù bẹ́ẹ̀, mo ti rò pé fẹsẹ̀ máa jẹ́. Èló la jẹ iná? 15,000. Owó náà ni. Àbí? Díẹ̀ tó nìkan. Kí lẹ sọ yẹn? Mo lábí. Mo rò pé ẹ sọ pé I mean. Bàbá gan. Wọ́n fẹ́ gbowó. Ó dáa. Nípa ti jápa right, jápa lọ́nà ẹ̀tọ́ yẹn. A máa fi ìlànà àtọ̀ sí gbogbo àwọn ayélujára yín. A máa fi sí fọ́nrán yìí kí àwọn èèyàn lè kàn sí yín nípa ẹ̀. Nítorí ó dáa kéèyàn jápa lọ́nà tó tọ́ tó bá nílò láti jápa. Nítorí nǹkan tó jẹ wá lógún nìyẹn. Kò dáa kí ká máa pàdánù àwọn èèyàn sí òkè òkun nítorí pé wọ́n fẹ́ lọ ṣoríire. Téèyàn bá dẹ̀ fẹ́ lọ ṣoríire ó yẹ kó kò yẹ kí oríire wá di orí ibú téèyàn máa fi já sí òdì kejì. Tá bá tiẹ̀ wo àwọn nǹkan tó so mọ́. Pàápàá pẹ̀lú àwọn tó ń kóyàn lọ sí òkè òkun ń sìn. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń kó lọ tí wọ́n ń gbé wọn gba àwọn ilẹ̀, àwọn ìlú míì tí ó jẹ́ àwọn orílẹ̀-èdè míì tí ó jìnnà sí wa bíi Ghana ni wọ́n ń kó wọn lọ. Ọmọ ọdún 15, ọmọ ọdún 16 wọ́n lọ fi wọ́n ṣe iṣẹ́ aṣẹ́wó. Àbí àwọn míì tó ṣe pé wọ́n máa yọ ẹ̀yà ara wọn láti tà. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn tá gbọ́dọ̀. Nítorí pé ẹni yẹn fẹ́ ṣoríire. Á dẹ̀ fẹ́ ṣe gbogbo nǹkan láti lè jẹ́ kóun. Rárá o, wọn ò ní mọ̀.
wọn ò ní mọ̀ pé nǹkan tó fẹ́ lọ fi wọ́n ṣe nìyẹn. ìkan ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ tá a lò kọjá yìí ní Ghana, àwọn ọmọbìnrin yẹn bíi 12, ìkan nínú wọn ẹ̀gbọ́n ẹ̀ gangan lẹni tó kó gbogbo wọn lọ. Wọn ò ṣàlàyé ohun tí wọ́n lọ ṣe. Wọ́n sọ pé wọ́n lọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀, iṣẹ́ aránṣọ, iṣẹ́ ṣerunṣerun, gbogbo ohun tí wọ́n ń sọ fún wọn nìyẹn. Ìgbà tí wọ́n bá débẹ̀ náà máa rí i pé iṣẹ́ ojú títì ni wọ́n dá wọn sí. kọ́lọ́run ṣọ́ wa. Ọlọ́run jẹ́ kí ká má ti ọ̀nà àti ṣoríire já sí òdì kejì. A máa ṣe ìwọ̀nba tá a lè ṣe láti lè jẹ́ kí jápa lọ́nà ẹ̀tọ́, kí àwọn èèyàn kan lè rí nǹkan tí ẹ̀ ń ṣe ní ìlànà tiwa tó lè má pọ̀ púpọ̀, ṣùgbọ́n àwa náà á ṣe tiwa. Ẹ ṣé gan ni. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ̀ ń wò wá, tí ẹ tún ti gbádùn ètò wa lénìí. Ní agbára Ọlọ́run, ojú ò ní kọ àtúrí o. Ní sùúrù ẹ jẹ́ ká, ṣùgbọ́n ẹ má sọ nǹkan mi, a máa yọwọ́. A mi sọ̀rọ̀ mo ló dàbọ̀. Ẹ má sọ pé ó dàbọ̀, ẹ má ti sọ. Bá mi yọ òkè yẹn. Ṣé bẹ́ẹ̀ ló dàbọ̀, ṣé bẹ́ẹ̀ láti parí? Mo fẹ́ parí ètò, ẹ sọ̀rọ̀. Àti parí mo dìde. A ti parí. Ẹ lè yọwọ́ mi mọ́, a ti parí ètò. A ti parí. Ṣé mo ti sọ pé ó dàbọ̀ ni? Mi ò sọ pé ó dàbọ̀ sáwọn ará ilé, ẹ̀yin lẹ. Ṣé mo ti sọ pé ó ti parí? Ṣé mo sọ? Ẹlẹ́tọ̀ ti parí. Ṣùgbọ́n mi ò sọ fún yín pé ó ti parí, mo fẹ́ sọ ibi tí mo máa sọ sí leléyìí. Ẹ wá sọ pé ó ti parí, kò yẹ kẹ́ ẹ yọ mọ́. Ó yẹ kẹ́ ẹ fi kún ni. Ó dáa, eléyìí a fún yín Maso Oyinbo láti lè máa ṣé ó máa wọ̀ wọ́n? Ó máa wọ̀ wọ́n kẹ eléyìí náà ẹ máa fi mọ̀gì ògì yín kó wà nú ẹ̀. Eléyìí ẹ máa fi momi. Ẹ ṣé gan ni tí ẹ wá o. Adúpẹ́ o. Adúpẹ́ ẹ kú iṣẹ́ gidi gan, iṣẹ́ gidi lẹ ń ṣe yìí. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan ni. À á lè ròyìn fún àwọn èèyàn wa náà ní Canada kí wọ́n máa ṣe onígbọ̀wọ́ yín. Ẹ ṣé gan ni. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ̀ ń gbọ́wọ́ wa, tí ẹ̀ ń pè wá láti ṣe móríwú àti móríyá fún wa ní orí ètò yìí. Tí ẹ bá fẹ́ kópa ní orí ètò yìí, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n ní ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá báyìí. Ẹ jọ̀ọ́ àtẹ̀jíṣẹ́ ni o, ẹ jọ̀ọ́ ẹ má pè mí, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ gbọ́wọ́ wa, tẹ́ bá fẹ́ sọ pé mo fẹ́ fún ẹ ní eléyìí kí o máa fi tẹ̀síwájú ètò yìí, ẹ pè mí, màá gbé. Ẹ ṣé gọdí. Ṣọ́ṣọ́ṣọ́ nílé àtàrékún, ilé yín á máa kún fún nǹkan rere. Àjẹgbé ni gúnjẹbọ, àtẹ̀gbé ni ẹsẹ̀ ń tẹ̀nà. Gbogbo ibi tẹ́ bá tẹ̀, Elédùmarè á gbà fún yín. Kó tó dìgbà míì, pùm. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, Maso Oyinbo ń bí. Kamari, Mama Soyinbo. Kamari, Maso Oyinbo ń bí. Kamari, Mama Soyinbo. Maso Oyinbo, má ṣe sọ̀yìnbó. Ká lè jọ máa lo èdè mi ni ó sọ. Maso Oyinbo.